Ìgbòho ṣe pa. Ìbàdàn ìpàdé lọ́la ẹ̀mọ́ta Sunday. Sunday ò ṣe pa. Ìgbòho ṣe pa. Ìgbòho ṣe jẹ. Ìjẹ́jẹ́ ìjẹ́jẹ́. Ẹ̀wọ́n ṣe lẹ́kùró. Lẹ́kùró ò ṣe jẹ. Lẹ́kùró ò ṣe jẹ. Lẹ́kùró ò ṣe jẹ. Ìjẹ́jẹ́ ìjẹ́jẹ́. Ẹ bàbá Dání. Ìgbòho ṣà. Owó bàbá Dání. Tuntun. Ara ẹ̀kọ́ orúkọ táwọn èèyàn ń pera wọn. Orúkọ táwọn gbọ́. Kí ni ayé mọ̀ ọ́ sí títí di àkókò yìí? Ṣé tálákà ni tàbí aláìsàn? Ṣé àgàn ni tàbí àpọ́n? Ṣé jàǹdùkú ni tàbí aláìgbàgbọ́? Ṣé aláìlénìyàn ni tàbí opó? Tí a bá lè yí orúkọ Jábésì padà láti ọmọ ìkorò sí ọmọ ìdùnnú, tí a bá lè yí orúkọ Hánà padà láti àgàn tó di ìyá ọmọ, tètè wá gba orúkọ tuntun tirẹ̀. Ọlọ́run ìpè àwọn bàbá wa, ẹni ìpè Ọlọ́run ń dúró dè ọ́ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí yóò bẹ̀rẹ̀ ní Wednesday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹjọ oṣù keje ní déédéé agogo 4 ìrọ̀lẹ́ nínú gbọ̀ngàn ìjọ Christ Light Apostolic Church Palace of Mercy tí ó wà ní nọ́mbà 12 Oníkòsí Close off ilé ìwé bus stop Èjìgbò Lagos. Wàá pàdé Ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ fún ìran ìgbẹ̀yìn ayé yìí, ẹni tí Ọlọ́run tìkára rẹ̀ fi òróró yàn fún iṣẹ́ ìránṣẹ́ ní ojúkorojú. Gbé omi àti òróró àdúrà tí o ti lẹ orúkọ àti nọ́mbà ìpè rẹ mọ́ lára dání. Ọlọ́run àwọn bàbá wa ń dúró dè ọ́. Olùṣọ́ àgùntàn M. Olúwatósìn Dàda ní olùgbàlejò. Ara ẹ̀kọ́ orúkọ táwọn èèyàn